iye o mo tayò dáràn rẹ o ẹjọ sẹyà ní gbé amọ ni ẹjọ ẹni gbé a ẹ bá gbé a ẹjọ. Bàbá Ìjẹ̀ṣà wọ́n pè mí jáde ẹni ni ló pè mí báyìí nísìnyí. màá fi yọ ẹgbẹ́ mo láì rántí ayò ìdíta. Bàbá Ìjẹ̀ṣà kéye ni ọ ń bèrè rí. ọ ń bèrè mi ẹ sọ wọn ẹni pé mò ń bọ̀ díẹ̀ ọmọ díẹ̀ mò ń bọ̀ bá a sọ pé lóde mi. èyí ṣe mi. ọ̀nà òjíṣẹ́ Ọlọ́run onígbọ̀n jẹ́ Ọlọ́run. àbí ayé ta yé pàmì. àwa nínú ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà bàbá ayé mi bèrè rí sẹ́. kì í ṣe bèrè mi sẹ́ bí sọ́ọ̀mù ni pé mi bọ̀ náà mo fẹ́ ọmọ díẹ̀ wọ́n mú mi tayò lọ́wọ́ mi bọ̀ náà. iṣẹ́ Ọlọ́run àti ìṣèlú àlọ́ sọ fún mi bọ̀ ìkọ́ni tẹ dúdú ìkọ́ni tẹ mọ́ bínú jọ. tó yẹ kí lọ ṣe Ọlọ́run àní máa lọ sọ fún mi bọ́ lọ́dún pé mo bọ̀. wọ́n á túmọ̀ bó bá ń gbá géèmù èmi bàbá yẹn jẹ fún ìgbà àkọ́ lọ ta ni. máa fi yọ pé international game player ni mí. Bàbá Ìjẹ̀ṣà àkíní ìyá yìí ẹ̀ẹ́dẹ̀gẹ́ ni mo bèrè nínú. ó yóò ṣe o tó yóò ṣe o ìwọ náà yẹ dá lóòótọ́ torí àpò ìmọ̀ ìbọ̀ wọ́n yẹ kí ìṣẹ́jú méjì ìṣẹ́jú méjì látẹ̀kọ̀. àmọ́ wọ́ọ̀rì mi bọ̀. èmi gbá géèmù pé àtòjú orúkọ wọn ti ń tí géèmù kan wà lọ pé ìyàn kan. bèrè mi báyìí mo ń pe Bàbá Ìjẹ̀ṣà látàárọ̀ kán wá dálejò lóhùn ọ̀n jòkó sídìí ayò ọ̀n mí tayò. èmi náà rí èmi náà àlejò wọn síkọ́ àlejò tó ti lọ ni ó dúró dè ó ti lọ èrò ètì lọ. ṣé mo ikọ̀ wíṣíkẹ́ dúró dé mi. látàárọ̀ gbogbo tí mo gbọ́ lẹ́ẹ̀kínní mo wá lẹ́ẹ̀kejì mo wá lẹ́ẹ̀kẹta. mo ní sìkè mímọ ikọ̀ dúró dé mi láyò náà mo mẹ́ta. ayò lẹ́mítà. ìbára iṣẹ́ ìránṣẹ́ náà ni. ayò lẹ́mítà. mo wọ̀ ọlá ṣe ó lè pè mí padà. mọ̀ bóyá ẹni kọ́ náà rán sí. a pè mí padà. ẹ ṣe. hello sir. ẹ̀yin lẹ́nu ẹ wá ókè mo wà wájú ta ni pẹ̀lú èèyàn kan ni Ọlọ́run rán yín sí mi ipe kẹ́ fún mi ní ẹ̀bùn mọ́tò wa ń kọ́ ẹ lè fún mi torí pé ẹ bá mi Ọlọ́run sọ wípé mi gangan ni kẹ́ fi lé lọ́wọ́ tẹ́ bá ti rí mi gangan kẹ́ mọ́ gbé kalẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ìyàwó mi ẹ̀ ṣe fún ìyàwó mi yìí ṣe ẹni èmi gangan ni Ọlọ́run rán mi sí ẹ̀rẹ̀ tí wàá gbé lọ. iye o mo tayò dáràn rẹ o ẹjọ sẹyà ní gbé a mọ ni ẹjọ ẹni gbé a ẹ bá gbé a ẹjọ. Bàbá Ìjẹ̀ṣà wọ́n pè mí jáde ẹni ni ló pè mí báyìí ní ìsìn yí mọ́tò ló yá gbé kò mí yíò dẹ́ ti gbé lọ yíyan ìgbà tán bá mi ipe èmi gangan kún bá fojú mi kan tó gbé mọ́tò ka ìpọ́nlọ́ ló rán sí ló fáwọn náà tó gbà tó ò ti rí mi mo dẹ̀ yé ti pé òun yóò lè gbé kọ̀ ẹ̀mí èmi lọ́rọ́ sí ó ti gbé mọ́tò èèyàn lọ. òdìdí mọ́tò. ṣé ìwọ náà rí mọ́tò ń gbògbé á ni. mo ṣáàrí dẹ́ni ń páàkì mọ́tò síta. bó ni mọ́tò ń ṣe rí. kẹ́ ẹ bá rí bọ̀rọ̀ gìnì kẹ́ ẹ bá rí bó ṣe nà tí alẹ́ dà máa nì. mo dẹ̀ alẹ́ kìíní mo alẹ́ kejì mo alẹ́ kẹta mo wá pè yín ẹ dẹ̀ jòkó pa síbẹ̀. lọ́jọ́ mo dẹ̀ ti ń gbàdúrà tí mo kékeré. ayò ẹ ti jèrè ayò ṣé ẹ̀ka jèrè ayò ni àbí ṣé ò jèrè ayò ẹni bá ti tayò á jèrè ayò. fi ẹ̀kọ́ ṣiṣẹ́ ìránṣẹ́. ìwọ náà lọ mẹ́ta yòó bíi tèmi ọlọ́lá mẹ́ta. ọjẹ́ pásítọ̀ ọlọ́jọ́kó sì di ayò àlejò wọ alúlé ọgàn pa síbẹ̀ mi pé ọlọ́kìnní ọkùnrin ẹlẹ́ẹ̀kejì. nítorí orí kò lọ wà pé ibi tó wà rí pé èrò síbẹ̀ ọ̀fíìsì ọlọ́run lọ́n tayò ọlá mi tayò ọjọ́kó sí ayò pásítọ̀ kó mi tayò ìránṣẹ́ ọlọ́run kó mi tayò ọkà bíbélì ọmíta lúdò ọ̀gbẹ́ bíbélì lẹ́kọ̀ọ́ àká lúdò lé ọjọ́kó sí ayò lọ́jọ́kó tí kì í ọmíta. tọ́pọ̀tẹ̀ ìlọ́kọ̀tẹ̀ tá nígbọ̀n ẹ̀ tún ránṣẹ́ sí ọ kọ́dẹ̀ tún dáhùn nígbà yẹn ṣé a rí bó ṣe rí ẹja tù wá ṣe olóore wọn wá ìdí ayò lọ́wà ẹni ọlọ́run rán sí ọwọ́ ìdí ayò lọ́wà. ìwádìí yà wà ní ogun ìdílé kọ́ rẹ o ogun ìdílé kan ló mí sí ọ ìwọ ló síra rẹ o ogun ìdílé kọ̀ọ̀kan wọ lọ mí sí rẹ o
nígbà olóore rẹ̀ dé ó bá nídìí ayò tó nígbà olóore rẹ̀ bá dé bo ló ti abọ́ sédí ayò náà ló ti abọ́ ṣé èsèdí ayò ló ti kí abọ́ Jésù bá dé náà sédí ayò ló ti máa bọ́ kí Jésù bá dé náà ńkọ́ ìjà ayò ló ti máa bọ́ làjà ọ̀ àbídílé àbí láṣàtúnṣe ìdàgbàgbà. o. Share, like, and comment.